Otasansan rédíò and TV. òṣèrébìnrin ọmọ yorùbá tó tún gbajúmọ̀ lórí ẹ̀rọ ayélujára Lizzy Jay táyé túmọ̀ sí ọmọ ìbàdàn ló ti sọ bí ó ṣe bára rẹ̀ nínú eré àgbéléwò àti sinimá ṣíṣe lásìkò tó ń kópa lórí ètò existing moment tí arábìnrin Debbie ń tọkùn rẹ̀ lórí ẹ̀rọ ayélujára ló ti ní ṣíṣe fídíò skit, ìyẹn àwọn eré aláwàdà oníṣẹ́jú ráńpẹ́ lórí ẹ̀rọ ayélujára bíi Facebook, Instagram, YouTube ni òun fi bẹ̀rẹ̀ kó tó di wípé orúkọ ọmọ Ìbàdàn di ìlú mọ̀ọ́ká gbajúgbajà láàrin ìlú. Ó ní lẹ́yìn tí òun ti ń ṣe dáadáa lórí ayélujára nípa ṣíṣe fídíò skit kọ́mẹ́dì ni òun tó yà sí eré àgbéléwò àti sinimá ṣíṣe. Nínú ìtẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀, Lizzy Jay Omo Ibadan kò ṣàìmẹ́nubà àwọn ìdojúkọ tó bá pàdé nínú ìrìn àjò rẹ̀ kó tó di gbajúmọ̀. Ó ní òun ò lè gbàgbé ọdún year 2000 tí gbogbo nǹkan yídàn dé mọ́ òun lọ́wọ́ tó fẹ́ dàbí pé kóun ó kúrò lójú òpó tí òun ń tọ̀. Nígbà náà tí nǹkan ò lọ déédé bí òun ṣe lérò, ṣùgbọ́n ìfọkànsí àti àdúrà ló mú òun tẹ̀síwájú tóun fi wá di gbajúmọ̀ nípa ẹ̀bùn tí Elédùmarè fún òun. Ó tọ̀rọ̀ púpọ̀ o, ọ̀rọ̀ kún tí ọmọ Ìbàdàn tó sọ nípa ẹ̀bùn rẹ̀. Ṣùgbọ́n o, ẹ tẹ̀lé wa lórí ìkànnì yìí fọ́kànòjọ̀kan ìròyìn lédè Yorùbá pọ́nbélé bó ṣe ń lọ nílẹ̀ Yorùbá, lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáláyé. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa.